Ẹ̀yin tèmi, welcome back. Ẹ̀yin mélòó lẹ ti wo fídíò mi lórí èyí tá a ṣe lórí ọ̀rọ̀ Gbàràdá tí mo showcase life experience àwọn tó relate story ara wọn. Ìkan bàbá kan bá agbẹnusọ, ìkejì tó relate ẹ̀ fúnra ẹ̀. Like seriously, ẹ lọ wò ó tẹ́ bá ti wò ó. Ẹ̀yin like lọ́kùnrin lóbìnrin mo fẹ́ bá wí. Tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lélẹ̀, èmi Hajia on point by two, Hajia lọ́kọláya àti orí bẹ́ẹ̀dì wo past videos mi. Ẹ mọ̀ nǹkan like nígbà tí ara rẹ̀ bá dìde, tí ara rẹ̀ dìde as a matured man, as a matured woman, tí àwọn olóyìnbó ń pè ní honey, nígbà tó honey, nígbà tí ó oyin, nígbà tó ṣúgà, nígbà tó tutù, tí ọkàn rẹ̀ wà ń bẹ̀, àbí nígbà tí wọ́n wà lórí ẹ, àbí nígbà tó wà lórí èèyàn, nígbà tẹ́ ń fẹnukẹnu, nígbà tí kinní yìí ń dùn ẹ̀, nígbà tó ń ṣe pàpàpà súpẹ́. Ẹ mọrú nǹkan tẹ́ máa wish o. Ẹ mọrú nǹkan tẹ́ máa wish. Mọrú nǹkan tó mọ wish. Àwọn míì gan wọ́n máa wish pé káwọn sì dọ̀bọ. Àwọn míì ní káwọn sì kú. Àwọn míì á ní káwọn sì di goat, káwọn sì dájá lórí ìgbádùn. Àwọn míì wọn ò ní rántí wọ rọ́bà dáàbòbò there and there. Wọ́n máa sọ wípé what will happen, let it happen. What will happen, let it happen. Tó bá jẹ́ pé káwọn tiẹ̀ kó àrùn kògbóògùn, káwọn kó papọ̀, káwọn kó syphilis papọ̀ mọ́ gonorrhea, papọ̀ mọ́ hepatitis, papọ̀ mọ́ papilloma virus, gbogbo ẹ̀ gonorrhea, wọ́n máa ní káwọn bá fẹ́ kó káwọn tiẹ̀ kó ọ̀kan. Wọ́n máa ní la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n máa ní ẹ̀ẹ̀kan lọmọkùnrin kú. Ìgbádùn ló tó bẹ́yẹn o. Let me tell you, lásìkò tó bá ń ṣe ìbálòpọ̀ tó ń gbádùn ẹ̀, gbogbo nǹkan tó bá wish ó máa ṣẹlẹ̀ sí ẹ. Èmi Hajia on point by two, mo wá láti wá ṣí ẹ létí. Sórí àsìkò yẹn, ó dàbí, ìdí tí mo sọ pé ó dàbí ni pé eléyìí, it has to be with something bigger, something more spiritual. Tó jẹ́ wípé you may not know 100%. Mo sọ pé ó dàbí, otherwise ìbá sọ wípé bó ṣe rí gangan nìyẹn. Ó dàbí ẹni pé àwọn angels wọ́n dúró, àwọn tó ń gba ọ̀rọ̀ òdì wọ́n wà báyìí, wọ́n sì pọ̀ láwọn yẹn. Àwọn tó ń gba ọ̀rọ̀ àdúà bíi ọ̀rọ̀ dáadáa tó lè fún ẹ ní ìtẹ̀síwájú nínú ayé gidi tó fi bọ́ lọ́wọ́ òṣì ìṣẹ́, àwọn náà wà. Irú àwọn yẹn wọn ò pọ̀. Ọ̀rọ̀ tí mi sọ yìí, like if you are spiritually connected, you understand what I'm saying. Àwọn angel tó máa ń gba ọ̀rọ̀ òdì, àwọn pọ̀ lọ́ra tó angel tó ń gba àdúà, ó lè mọ jọyọ̀ kan lọ, ó sì ń ṣe ìbálòpọ̀ yẹn, ó wá máa sọ̀rọ̀ òdì, ó ti ṣẹlẹ̀. Ohun gbogbo èyí tó ń sọ yẹn máa ṣẹlẹ̀ sí ẹ. Mo mọ̀ pé mo mọ ọkùnrin kan, bí èèyàn kan kò bá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yóò rí bẹ́ẹ̀. Mo mọ ọkùnrin kan, ó máa wá fún mi comment pé Hajia Ambolo tí mo ní ìmísí fún àwọn tó ní ìmísí gidi. Mi sọ pé just anyhow, ó kàn ń tibọ̀ òun fàyọ̀, ó kàn ń wish ara rẹ̀ ní evil things. Àdúà mọ̀ ṣàdúà, èyí tó fi sọ pé ẹni tó bá wù ẹ́ gan lè kó HIV/AIDS, mọ̀ sọ bẹ́ẹ̀. Àdúà ni kó mọ̀ gbà nígbà yẹn. Àdúà mọ̀ ń gbà. Kó wá mọ̀ ṣe pẹ̀lú ìyàwó ẹ. Tó bá jẹ́ pé ìyàwó ẹ ló ń dùn mẹ́ tó bẹ́ẹ̀, àbọ́kọ ẹ ló ń dùn mẹ́ tó bẹ́ẹ̀, àdúà mọ̀ ń gbà. Ẹ̀yin ẹ notice kinní kan. Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí? Oore ọ̀fẹ́ ni, ìmísí ni. Kò í ṣe gbogbo obìnrin àbọ́kùnrin ni ìmísí yẹn máa wọ inú wọn àbí ara wọn pé wọ́n ń gbádùn ìbálòpọ̀ kí wọ́n máa ṣàdúà fún partner wọn. Kì í ṣe àwọn náà o. Obìnrin tó bá ń ṣàdúà bá a ṣe kọ́mọ nìyẹn, bóyá ìmísí yẹn ló wọlé sí lára. Àwọn tó ṣe gbàdúà tí wọn máa dúà gbà despite the fact bí wọ́n ṣe ń gbádùn tó, ẹ mọ́ take against wọn. Ìmísí yẹn ò sọ̀kalẹ̀ fáwọn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ gbogbo obìnrin tó bá ṣe bẹ́ẹ̀, tó ń ṣàdúà nígbà tí ẹ ń ṣe ìbálòpọ̀, tádúà yẹn ń jáde, ó ń gùn mọ̀, it's like a reflex action. Tó bá jẹ́ pé obìnrin ló ń ṣàdúà yẹn fún ẹ, sàmí, mọ́ jẹ́ kí ìgbádùn yẹn pọ̀ jù fún ẹ, mọ́ ṣe àmì my dear, àmì, kí wọ́n náà mọ fún ìyàwó rẹ̀ náà ládùà padà. Bó sì jẹ́ pé partner ẹ tó trust náà ni wọ́n náà mọ fún ládùà yẹn padà. Ẹ mọ jọ fúnra yín padà. Tó bá sì jẹ́ pé ìwọ arábìnrin mi alálùbáríkà, beautiful woman mi, ló ṣe ọkọ rẹ ló ń gbádùn ẹ tó bẹ́ẹ̀ ló wá fún ẹ ládùà. Bẹ́ẹ̀ ló máa fún ẹ ládùà, wọ́n máa fún àwọn ọmọ ẹ ládùà. Àwọn ọmọ ẹ ó lálùbáríkà, ìyàwó mi wọn ó lálùbáríkà. Mọ̀ ṣàmí. Kẹ́ mọ́ jọ fún ẹ ládùà ní time yẹn. Àdúà yẹn máa ń gbà. Àdúà yẹn toppest of the toppest. So, ìdí tí mo fi wálé ni ó ní pé ẹ mọ irú wish tẹ́ mọ wish síra yín
ọ̀pọ̀lọpọ̀ ìgbà yẹn gan ló ti ra ìpè fún rẹ̀ tó mọ̀. Òun gangan àwa ni wọ́n ń ṣe òun. Kò sí èèyàn tó ń ṣe ẹ́ o. Ìwọ náà ní nínú ìgbádùn ló ti fi èpè bára rẹ jẹ́. Pé tó bá kí ló wà níbẹ̀? Tó bá fẹ́ kó 8 kó kó 8 in 5 minutes enjoyment. Kí ló wà? Òun gbádùn ẹ̀ náà ní kíní kan. Ẹ̀kan lọmọbìnrin kú, ẹ̀kan lọkùnrin kú. You don't want to control. Kí ló dé? Lórí kíni? Tó bá wá ṣe tán ojú ẹ wà wálẹ̀. Wà wá mú ní òun rewind. Ó lè rewind o. Wọ́n ti gbé lọ. Àṣẹ́gun ó ti lọ. Ẹ mọ̀ ṣàdúà. Èyí tí mo fún yín, ẹ jẹ́ kí n sọ fún yín, 10 million ẹ lè fi rà. Because yes, ẹ lè ti gbọ́ rí tí wọ́n sọ pé obìnrin tó bá ń ṣàdúà fún yàn, kẹ́ mọ̀ ṣàmì àdúrà yẹn bẹ́ẹ̀. Ẹ tí ì gbọ́ rí pé nǹkan tó bá wà honey, ẹ mọ̀ sọ̀rọ̀ òdì síra yín. Ẹ mọ̀ sọ̀rọ̀ òdì síra yín. So ẹ bá mi share rẹ̀ fún ẹ̀yin lọ́kọláya tèmi. Ẹ̀yin tára yín sì pé ìwọ tó bá mọ̀ para rẹ ò pé o lè contact èmi Hajia on point by 2. Yes, ẹ jẹ́ kí n bá yín fi eléyìí kún. Ọlọ́run ní jẹ́ ká rógun ikọ́ fèrè o. Àní rógun ikọ́ fèrè. Nínú pé àwọn kan wà honey, òun náà ni wọ́n ti máa ń fúnra wọn honey. Bá wà àwọn kan káwọn kó HIV. Kódà kí HIV yẹn gan kó mú ikọ́ fèrè dání, no problem. Yeah, ẹ̀yin kan sọ pé who does that? Àní ó lè mọ́ tó yìí, but ẹ check ẹ̀. Ṣé ẹ̀yin kò mọ̀ sọ pé ṣe bẹ́ẹ̀ ẹ̀kan lọmọkùnrin kú lórí ìgbádùn? Tẹ́ bá sọ pé ẹ̀kan lọmọkùnrin kú, kí ni ẹ̀ ń sọ fúnra rẹ̀? Kí ló ń wí ṣe? Òun wí ṣara rẹ̀ ní àìsàn, àrùn, àìríná, àìrílò. Nǹkan tó ń wí ṣara rẹ̀ nìyẹn. So àdúà ni kẹ́ máa gbà, àdúà. Ìwọ tó bá sọ pé nínú gbogbo wish yìí, or nínú ìbálòpọ̀, o ti kó ikọ́ fèrè. Gbogbo nǹkan tó bá wù tí wọ́n fún ẹ, mo fẹ́ kó lọ fi kíní. Ṣé bẹ́ẹ̀ mọ ìbẹ́pẹ? Ìbẹ́pẹ. Ẹ máa jẹ ìbẹ́pẹ dáadáa. Ìwọ tó bá ní ikọ́ fèrè tó ń go through ikọ́ fèrè. Mo ti fi recommendation kan kalẹ̀ rí tó involve ọ̀gẹ̀dẹ̀ odò, orógbó, atalẹ̀ funfun, ata kànáfùrù, àlùbọ́sà eléwé. Ẹ rántí ta ní ká kó pọ̀, kẹ́ gún pọ̀, kẹ́ fi gbé oyin. Ẹ rántí. Bóyá wọ́n fún ẹ ní recommendation yẹn, bóyá o dẹ̀ mọ recommendation mi. Gbogbo èyíkéyìí nǹkan tó bá lò, fi ìbẹ́pẹ sínú nǹkan tó ń jẹ. Ìbẹ́pẹ. So wá rí seed tó máa ń wà nínú ìbẹ́pẹ yẹn. Endeavour, yes, pípọ́n rẹ̀ tó ti mature dúdú yẹn. Endeavour láti máa jẹ tó bá ti jí láàárọ̀. Kó mu kó ṣe mọ́ mind. You understand? Seed ni kó máa run dáadáa. Make sure pé òun jẹ dáadáa. Kó wá fi ìbẹ́pẹ yẹn kó máa fi top ẹ̀, kó máa jẹ léèrèkúrè. In fact, it should be major of your food sef. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ yín tèmi. This is Hajia on point by 2. Always using my words to help others. Bye for now.